esa fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni ṣe bẹ́ẹ̀ ni bá a ti wá báyìí adúpẹ́ arípẹ́ ti ṣe Al-Qur'an àbí Al-Qur'an fún abalagege baba Mudirul Markaz láti fi pé kí a tún fi bẹ Ọlọ́run fún bàbá wa láti fi bẹ Ọlọ́run fún bàbá ọ̀tá yìí pọ̀ tápọ̀ wọn kọ́gọ́rùn ọ̀tá yìí pọ̀ tápọ̀ wọn kọ́gọ́rùn o ọ̀tá yìí pọ̀ táyípọ̀ o. mo padà wá rí wípé àwọn èèyàn fẹ́ eré ibu ni gbogbo ẹni tí ó bá ti lọ́ta eléré ibu ni ẹni tí ó bá ti lọ́ta eléré ibu ni kò dáa fún ní odò lọ́ta kò gbérire wáyé ni kò gbérire wáyé ni gbérire yẹn bá ti wá pọ̀ tó lọ́ta rẹ̀ ó ṣe pọ̀ tó gbérire yẹn bá ti wá pọ̀ tó bẹ́ẹ̀ lọ́ta rẹ̀ ó ṣe pọ̀ tó gbogbo ohun tí èèyàn máa fi bínú yàn gbogbo téèyàn fi bínú yàn ní ìwà àwọn ìwà razila ní àwọn ìwà tí ó da tí ó da kò sí kan lára baba Mudir sí kan lára Mudiru àwọn alkiyamul akhlaqiya ìwà olówó iyebíye ní bẹ lára bàbá àwọn ìwà tó straight àwọn ìwà tó straight tó dúró tẹ́nìkan ò lè sọ pé bí ó kù sí ni ẹnìkan ò lè sọ pé bí tó kù sí ni òun lè ó jẹ́ kí ó bà èmi nínú jẹ́ bí àwọn èèyàn bá ń bínú mi bàbá wa Sheikh Adam wọ́n bínú wa bẹ́ẹ̀ nígbà wọn bẹ láyé wọ́n sì ń bínú bàbá Mudiru náà bẹ́ẹ̀ àjogún èyí ọ̀tá yẹn látara àwọn àlùfáà wa ni. ọ̀tá náà àjogún ẹ̀yọ́dọ̀ àwọn àlùfáà wa ni àwọn náà lọ́ta àwọn táwọn ń dájú fà àwọn àfáà tiwa táà ń fẹ́ wọn àwọn ọ̀tá àwọn àfáà wa náà àwọn àlífà tiwọn náà jẹ́ àlífà tiwọn. wọ́n bínú bàbá Shehu Yahya náà. bàbá Shehu Yahya wọn bínú wọn. ọwọ́ ajásíkè ogun tí bá ti ń jẹ́ ọmọ Ádámà ni wọ́n máa bínú. bá ti ń jẹ́ ọmọ Ádámà táńtámà pẹ̀lú mímọ̀ ni wọ́n máa bínú. àjogún ẹ̀kọ́ ni bí ẹ kó wa náà ó ti rínu ibi ẹ bá wà bẹ́ẹ̀ bá lẹ dá nǹkan kan lẹ̀ ń bẹ̀ wọ́n mọ ẹ lọ́ta o tí wọ́n bá ti gbọ́ pé ọmọ wo ni àwọn ọmọ akéwò ṣe Ádámà ni ẹ ti lọ́ta àti jogún rẹ o. àbáwá Adam wọ́n ti jogún ọ̀tá lára bàbá tó ń bájú kọ. àbáwá ni alẹ́ alórí àbáwá Abdul Qudus ọmọ bàbá wa ni ọmọ àlùfáà wa gbà bàbá Dr. Juma Adam Abdullah àbáwá Abdul Qudus bí ọjọ́ eré àbá àti kéré màá yín náà wọ́n ti bí mọ́ta. ọ̀tá tó ní ọjọ́ orí ẹ̀ lọ àgbákò náà máa fi lọ ó ti di ọjọ́ orí ẹ̀ lọ báyìí. bàbá tó ṣe ẹ̀yìn lẹ̀ tí wọ́n ń jẹ́ bàbá tiwa ẹ̀yin náà jogún ọ̀tá o. jogún àgbákò ni o. bàbá Shehu Juma náà jogún ọ̀tá o. àwọn náà jogún ọ̀tá ni o. ẹ dín pọ̀ láti sìn. bàbá wa Al-Qadi bàbá wa Sheikh Abdullah Adam Abdullah wọ́n jogún ọ̀tá o. àwọn náà jogún ọ̀tá tí wọ́n tẹ́lẹ̀ ọ̀tá bàbá wọn. àwọn bàbá Mudiru a máa ṣàdúrà bẹ́ẹ̀ fún wa a sì máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ torí pé àwọn ni kọ̀mọ́ndà wa àwọn ni o àbíkọ́ lọ́wọ́ bá wa sọ bàbá kọ́ ṣàánú wa ó ṣàánú wa lérí wọn. àwọn olólùfẹ́ wa pọ̀ gan-an ó yẹ pé lónìí gbogbo ń kálukú ń ṣàdúrà ni ẹ wo yẹ àwọn tájọ wọn láìfù láàárọ̀ ẹ tún àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sinna ó ti yé báwọn àwọn arandọ̀pù àbíkílẹ̀ máa ń pè é arandọ̀pù ẹ̀ magaribi ló ti fa kọ̀ gan ó ti fa ta àmọ́ lọ́wọ́ Arabani ẹ̀ṣẹ̀hun ó ti jogún ọ̀tá ọmọ lọ́ta o àbáyé ó ti jogún ọ̀tá o Akérédolú òun ni ọmọ mi ni ó ti jogún ọ̀tá lódìdí tí ọ̀tá tèmi gan ó tó lọ́tọ̀ bitani afáfọ́lùnù ọmọ táyé sí. wọ́n sì bí òun sínú ogun ni àsìkò tí bàbá tó bí ń jagun lọ́wọ́ iná lòun wáyé. àsìkò àgbákò làbá dé. abógundé ni. ọkọ̀ ìṣòro nínú àsìkò àgbákò. ọlọ́run sì wá là á. àwọn náà ò dé lásìkò lọ́rùn. gbogbo yín jogún ọ̀tá o. àsìkò àgbákò la dé. ìran ẹnìkan náà lọ́wọ́ burú jù láyé gbogbo ọ̀tá tá a láàjogún ìyá àbẹ̀rù ẹ a ti gbà á. a ti dì í ma bẹ́ẹ̀. ẹ̀rù ẹnìkan náà ló bà mí láyé òun náà lẹ̀rù mùnáfìkì. mùnáfìkì ó sì yé báwọn ashaddu adawatan lana la ilaha illallah la na'rifuhum Allahu ya'rifuhum.
ńbẹ nínú àwọn ọmọ markaz bẹ́ẹ̀ láwọn tí àwọn àfa wọn tí wọ́n mú mi lọ́dọ̀ Sheikh Adam àbáwọn táwọn náà mú mi lọ́dọ̀ Sheikh Adam àbáwọn táwọn bàbá wọn mú mi lọ́dọ̀ Sheikh Adam tó yẹ pé gbogbo kówó ni wọ́n ń lù fún bàbá mudiru yìí àwa tá àwa ń ṣe kọ́máwó adọ̀tá àwọn mùnáfíkì ọ̀hún àmà wọn a sì ń jọ ń pàdé àṣírí wọn ń tú díẹ̀ wala ta'rifannahum fi lahanil qawl ibi ọ̀rọ̀ láti dá wọn mà òun mọ̀ sọ fún wọn láàárọ̀ wípé Ọlọ́run tú àṣírí àwọn kan fún mi nínú àwọn dájọ́ ń jẹ́ ọmọ mọ́ríkàsì yìí náà pẹ̀lú ọ́díò wọn ń bẹ lọ́wọ́ mi báyìí mo fi pamọ́ ni wọ́n fi pamọ́ kó ṣe díẹ̀ kátẹ́gùn ọ̀fẹ́ ni ẹ máa wá tú wọn lẹ́yọ kọ̀ọ̀kan. a sì máa bí orí ẹnì kọ̀ọ̀kan. ó kù díẹ̀ ní gbogbo tó ń kálukú sọ. pẹ̀lú ẹsẹ̀ àgbákò. yubudi khida'an wa yukhfi ma tadammanahu. yubudi khida'an wa yukhfi ma tadammanahu. àwọn yìí ń lẹ̀rú wọn bà mí jù láyé ẹ̀rù ọ̀tá tá a ti mà báyìí nísìnyí mo ti mọ àwọn kan wípé àwọn eléyìí a lè fẹ́ràn ara wa tábì jọ kúrò láyé. yubudi khida'an. àlejò fẹ́ràn ara wa ó ti yé báwọn àti ní kọjá lẹ́gbẹ̀ẹ́ ara mi àbáwá bá a sì kọjá lẹ́gbẹ̀ẹ́ ara wọn kálukú àwọn ọmọra wọn lójú lọ. àmọ́ àwọn kan bẹ yubudi khida'an wa yukhfi ma tadammanahu. ضمير من قراتي الحكيد والضدم قراتي الحكيد والضدم والصدم زدم والصدم الهم ننجى الزدم الهم ìbànújẹ́ yubudi khida'an markaz ni àmọ́ yubudi khida'an ẹrù ara àta ọba mi bí ẹrù ọmọ inú ilé o bí ẹrù ọmọ inú ilé o òun náà ní orí bàbá mudiru akramakumullah ọba ti dẹ́yìn tọ́tọ̀ ní tí wọ́n máa wí a máa gbójú mẹ́ ń bọ̀ àfà òun ni gbogbo ń tọ́ ṣẹlẹ̀ lọ́njọ́ ní lórí ọ̀rọ̀ masala ọ̀sẹ̀ kálíbù èyí wọn a ṣe tó wá di wàhálà a mo rọ wọn lọlé kéwú mo sì kéwú inú tí mo ké mo kà á mo wá tu ó ti yé báwọn bẹ́ẹ̀rìyàn ọba dàrú ó yẹ kó yin jùhúdù yẹn wípé bí ó ti rí nǹkan yìí jìnnà ọ wà mú mi wá lọ́wọ́ àṣọ wípé ibi ẹ ti rí jìnnà lóòótọ́ àmọ́ báyìí ni mo á rí wípé ibi rí àwọn yẹn ti dàrú ni pé ọ̀rọ̀ mímọ̀ àwọn ọ̀kan wọn ń tí ń wá òun ni kún wípé àbúrò àwọn gbé rí èèyàn nígbà ẹni ó gbé eridi eré èèyàn tí wọ́n sì ka máa lọ́wọ́ ẹ sì pariwo ẹ sì bò ọgbọ́ ẹni ó rẹ́pù ẹ pariwo ẹ bò ẹni ó ṣe 419 tó lu jìbìtì tí wọ́n kọ́ ń kọ́bù sí lọ́wọ́ ẹ pariwo ẹ bò ẹni ó wá sọ̀rọ̀ mímọ́ ẹ wá ń kíbò sí ṣé ká máa kéwú tá a ké ṣé ká máa jalè ni ẹlòmíín sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí ìdákẹ́ èmi ìtún náà nǹkan mi lọ òun ìtún wà ń bẹ́ẹ̀ náà mo ní ìlọ́mọ́ ìsì ń lọ mo ní àní ìlọbẹ̀ ni mọ́ mo tún ní nǹkan mi tí mo fẹ́ rán yubudi khida'an wa yukhfi ma tadammanahu ضمير من قراتي الحكيد والصدم ضمير من قراتي الحكيد والصدم ó ẹ̀yàn wa kéwú ẹ̀yin ni mo ṣàdúrà fún o ẹ̀ sínú wa ọba pàdé wa àwọn ọmọ mudir yubudi khida'an gbogbo ọ̀rọ̀ tó dáa iná ni ó bá wa sọ wa yukhfi ma tadammanahu máa ta dọ́n máa na wúdọ̀ mi rù ú ntí ń bẹ nínú ọkàn rẹ̀ tó sọ̀ pamọ́ òun yóò gbé yòówù pamọ́ kò ní járe yìí mi ń gàrà tẹ̀lé hẹ́tì. ìbànújẹ́ ti ń bẹ lára rẹ̀ lérí wa orúkọ àjọ ọmọ mùdírù èyí wọn ní irun nú ní ba nínú jẹ òun ní òjò gbádùn má. ìmọ̀ wa kọ́ ọ̀gbọ́ kìí jẹ́ pé mímà kan lọ́mà tó fẹ́ fi takò wá lérí ń tó fẹ́ wí. ọgbọ mímọ àkàkọ torí ntòhun lòun fẹ́ fi takò mí wọn àwọn àkàtì kọ́kọ́ fi takò mí ó yẹ kó wọn dákẹ́ ni pé ẹni tí mo ní ìwé náà làwọn alágbájá ti wí wọn àmọ́ aburú tí ń bẹ nù rẹ̀ wọn náà sáfẹ́ sọ jáde káyọ̀ lè wí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sọ̀rọ̀ ni Ọlọ́run ló gbá wọn lẹ́nu fúnra Ọlọ́run ló gbá wọn lẹ́nu
ẹlòmíì ọ̀gán ọ̀fẹ́ jáde ọlọ́run ló ti pé wọn náà lè jáde àníyàn rẹ tí ò da pẹ̀lú jákèmálì lè sọ fúnra ọlọ́run ló ní wọn kálukú ọmọ kà gbogbo ẹni tó jáde wọn kálukú kà ní yàtọ̀ fáwọn àlùfáà wa gbà táwọn jáde pẹ̀lú mímọ́ bàbá Sheikh Adamu Yahaya Wasirul Markaz àbáwọlá ìwọlá àwọn tán kó mà jáde nu ẹlòmíì kan kókó àbáwá làbí àwọn tí wọ́n kó mà jáde nu ẹlòmíì kan lọ lẹ́sẹ̀ rẹ́díò sì lè sanwó yóò bú mi nípa ó sì sanwó síbẹ̀ ọbẹ̀ ìbú fa owó sì jó ó sì lọlé ìyàwó wa kí pé ẹ káàbọ̀ níbo lọ́lọ́ ọlọ́bí ìbú lásán láàrin kankan mẹ́. máa tàbọ̀ mánà wò mí gàrà tí ilé kéde wá. bọ́rọ̀ wọn ti rínu náàrò lẹ́hẹ́kìdì iná híkìdì in àfẹ́yìtàhù bọ́ bá fi pamọ́ sínú yàrá dọ́hàrátì fún rẹ̀ ní ọjáde wọ́n dúpẹ́ o ọlọ́run tó jẹ́ kí n ma bí tí ń tẹ̀sẹ̀ bọ̀ ó jẹ́ ma wọn ọ̀rẹ́ ó jẹ́ ma wọn tá a pàdé lóde láàkì ó nínú àwọn tá a jọ ń jọ ma tá a ń kọ́ ma bàbá kan náà ni wá ó jẹ́ ma bọ́n kálukú ti rí ẹ̀ láàárọ̀ tí ń ṣàdúrà fún gbogbo àwọn èèyàn ó ṣàdúrà fún kó wá gbogbo ọlọ́run sì bá ń sọ lẹ́sàn rẹ̀ gbogbo ẹni òun náà sì bẹ̀rẹ̀ èpè lérí ọ̀rọ̀ mímọ́ láyé gbẹ́ran aládùúgbò ọ̀rọ̀ mímọ́ ọ̀rọ̀ ntí mọ́ mọ́ ọ̀rọ̀ ntí kìíní tí mọ́ mọ́ ọ̀rọ̀ nǹkan tí mọ́ mọ́ ẹlòmíà ẹnìkan pọ̀ mọ́ yìí pé ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtàyè sí màá ti dá rẹ̀ lójú òun wá ń sọ fún pé òun ò níbi òun ń lọ bàbá òun ni bóun ṣe dúró yìí. alẹ́ nìkan tó wá bá mi jímọ̀ lónìí. mo ní bàbá tí wọ́n bó ọmọ bójú ní ni bàbá mi ni. ẹ̀rí nǹkan báwọn àkọ́bí bàbá tèmi lóbìn òun ló bí òun. ọ̀dọ̀ mi náà lọ́wọ́ abẹ́ láti kékeré lọ́dọ̀gbà sí. èèbùrọ̀ lè kéwú ṣe gbogbo ohun tí ó ṣe tán òun náà ni. nígbà tí ọ̀yọ́ máa lè. alhamdulillah. bẹ́ẹ̀ sì ni amúlẹ́nu yìí náà ẹ̀rí nǹkan bàbá àkọ́bí bàbá mi lọ́kùnrin bàbá tó bí òun lọ tẹ̀lé ìyá tó bí àbá yìí gbogbo wọn ìmọ̀ ni wọn bẹ́ẹ̀ lẹ́sí fi mìíràn yìí náà kékeré òun náà ti wà lọ́dọ̀ àtàyè sí bí èsì ń kó ogun wọn kinu bẹ́ẹ̀ ni mufti yìí bẹ́ẹ̀ làbá dàlà àṣìṣì yìí èmi mo rí kó àwọn èèyàn rẹ̀ ń ti ọmọ kan Abdulkadir bẹ́ẹ̀ tí í já ní bẹ́ẹ̀ Safiyullah bẹ́ẹ̀ Dáwúdà yìí Mandala gbogbo squad mi àtọ́ apẹ́lẹ́ yìí tó dúró yìí bọ́sí yà yìí òun ṣẹ̀ṣẹ̀ parí ní Haruna Rashid iná nu ìmàlójú kóhùn gbogbo wọn ni wọ́n sì kú lé ní bí ọlọ́run ò kó ọ̀dẹ̀ sí mi gbogbo tó kó tì mí lọ da nígbà níyàn tèmi náà da pẹ̀lú àwọn àfáà mi. náà bẹ́ẹ̀ nìkan sì kó wa ò lè ra wa àwọn ìjà lè ra wọn. eléyìí kódà bí Saudi làwọn ọ̀rọ̀ àyìn nígbà ẹ kọ́ sí mi yìí máa lọ ẹlòmíì ní kọ́símù ẹwọ́ ẹlòmíì replace ẹ̀ mo ní ẹ̀wọ́ ẹlòmíì replace ẹ̀ gbogbo ntí sọ ni òun ni máa tì yín kò tì mí gbogbo ntí sọ lọ́dà ọ̀rọ̀ mímọ̀ ní ti wá sí kì í sọ̀rọ̀ àyìnbá kan gbogbo àwọn ọmọ mi sì ní kò sí kan nù wa tọ́mọ tí wọ́n ń ta lọ́jà tuntun wọ́n ti ń tẹ̀rí eku eré ẹja eré nkankan kò sí sì gbàgbàdà kan náà yà yín rí àgbàdo nǹkan yà yín kò sẹ́ni mo gbé ọtí lé lọ́wọ́ nù wa èmi àfa àwọn èèmù nígbà ọ̀kan fẹ́ bú mi kò rí ní tí èbú mi bàbá àwọn ọjà gbọ̀n orúkọ bá ti mọ̀mú gúnmu tán yóò máa wá torí kọ̀ máa sírí bí gbogbo ẹ̀ ti ń wá ó rò pé Colorado ní ń gbé wá nǹkan tó ń fà lòun rò pé ń gbé tèmi wá káì ọlọ́run lọ parí ẹ bẹ́ẹ̀ kọ́dé èyí tọ́lọ́run èyí tí ń ṣe tí mo lè jẹ́wọ́ mo sì jẹ́wọ́ ara mi ń ta gbangba èmi ebi pamọ́ òun lásà èyí máa ń lo àṣà dáadáa mo ti wá fílẹ̀ nísìnyí ó lé lọ́dún méjì báyìí ọlọ́run ti gbà lọ́wọ́ mi àṣà nìkan ló lè fi bú mi ẹ̀ sì tó wá mú mọ́ èmi wọn sọ́njọ́ kan pé ọtí halaftu bil mushaf warakatan
wara kọ̀kọ̀kan tí ń bẹ nínú Al-Qur'ani yìí òun rè òun mo gbé lọ́wọ́ yìí mo sì sọ pẹ̀lú gbogbo ẹnu bẹ́ẹ̀ times without number. ní gbogbo wàlẹ́ máa sọ wípé bí n bá bẹ nínú ẹni tí ń lo ìlòkulò láyé gbogbo ní tí mo kó lọ́wọ́ kọ́lọ́wọ́ bá jẹ́ wọn lọ́wọ́ àmọ́ tó bá yẹ kí mi bá lò bẹ́ẹ̀ ó ti yé báwọn ọlọ́run kó tó jẹ́ ọmọ dáa fún mi sí ṣé àdámà tó ó gbé àwọn ọmọ mi kò sẹ́ni tó bá ń bì kájí ọ̀dà ó sì lè bá wọn kọ́ máa ṣàdúrà kí rárá ó sì ní wọn kó fa olóńgbò wọn máa fa káàkiri báyìí torí wípé wọn bá èmi àfa àwọn pẹ̀lú ẹ̀ èmi máa sọ wípé ẹni ọba ní nǹkan tó jẹ́ àjò tó ọba ṣe tó ọba bùn mi ìmọ̀ sọ pé ń lo àmẹ́mi ẹ̀ ṣe ọba bùn mi ká ẹgbà ẹlákun kíní yìí tó jẹ́ àláàlí nǹkan tí èsè nǹkan èèyàn àmọ́ yóò pé lágbájá àjọ ibi abá ti yọ ọmọ ọ̀yá àjáde èmi ti ń sọ ọmọ kéwú ọ̀hún nù gbogbo àwọn ọmọ tó ń tẹ̀lé mi èyí tí mo bá mú lọ bí kọ̀kọ̀ kan kọ́ jáde kọ́ sọ mídíà bí ọba sì sọ kò ní lálùbáríkà ma torí bàbá táwa ń tẹ̀lé bàbá mudir bàbá yẹn yín sàfà bẹ́ẹ̀ o ti yẹ báwọn yẹn sílẹ̀ àwùjọ yín o ibi èyí o àwùjọ tẹ́ ti bá mi náà ni àwùjọ mímà. mímọ́ nìkan ọ̀sẹ̀ yìí fọwọ́n náà inú wa ọmọ tó ń mójó ní o. so eléyìí náà tó wa bẹ́ẹ̀ mo fẹ́ kí gbogbo ẹ̀yin atẹ́ ń jẹ́ ọ̀dọ́ tẹ́ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ mo fẹ́ kẹ́yìn inú mu bẹ́ẹ̀ bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ́ ní wa fi dhalika falyatanafazil mutanafizun ọlọ́run jẹ́ bàbá mudiru ogun o ọlọ́run jẹ́ bàbá mudiru ogun ẹ jẹ́ n fi orin kan léyìn lẹ́nu àti gbogbo àwọn tí wọ́n bá máa bá wa kọ́ bẹ́ẹ̀ ẹ máa kọ́ fún bàbá wípé ya Habiballah ya buna damana lọ́dà pé ya Habiballah ya buna damana kí wọ́n fi parí ẹ̀ ọ̀rọ̀ láti yókù máa tọ́ka lífọ̀bọ̀ il ẹ̀ṣìháyà pàkà látọ̀bálẹ̀ ya Habiballah Allah ya buna damana Rabbu ataka liqadail ẹ̀ṣìháyàtàkà látọ̀bá ìyàyínà mo ti rí bí mo ti jòkó ìyàyínà ló dé ìfẹ́ bàbá náà ló pè wá bó ti sọ̀kalẹ̀ sórí mi mo ní kọ́ sí wọ́n yá mú báyìí wọ̀ ọkọ̀ kalẹ̀ ya Habiballah ya buna damana Rabbu ataka lifadail ẹ̀ṣìháyàtàkà látọ̀bálẹ̀ Allah ya buna damana Rabbu ataka lifadail ẹ̀ṣìháyàtàkà látọ̀bálẹ̀ ya Habiballah bàbá wa mudirul markaz ya buna damana Adamana ni ó lò ya buna Adamana ya Habiballah kò síbi ọlọ́run ti níyàwó àyẹ̀kẹ́ni kan ilà Adamana ni ya buna Adamana mudọ́fù wa mudọ́fù ilayhi nínú àwọn àsìmáwù látàzọ́rùfù àbíbẹ̀ kẹfì sí.